wò pọ̀ bóyá ajá kórí ajé rán ni ọmọ rẹ̀ rú kẹ́mọ́ ọmọ ọ̀yọ́ ni wọ́n rà wọ́n ọ̀rọ̀ mọ́ Àlàjí ọmọ rẹ̀ rú bẹ̀rẹ̀ ní dábì lóhùn ìwọ ni ó ké sí ọmọ olúwo Àlàjí dábì lóhùn ọkùnrin ọmọ àbí ń bọ́ ọmọ àbí ń bọ́ mo rọ kí tó sí owó ni wọ́n bá lẹ́jọ́ nulẹ̀ bàbá tó bí yín lọ́mọ mọ̀rán ni wọ́n yá àbí ń bá tún ayé wa ẹ̀lẹ́ ọmọ àfojú gbági mọ́mọ́ tààrà Àlàjí ọmọ balógun mọ̀ súnmọ́ rẹ̀ dábì lóhùn ìwọ ni ó pẹ́ sí o ẹ̀yin ni wọ́n ọlọ́dọ̀ ọba o adẹ́nìgbọ́lá ìwọ ọlọ́dọ̀ ọba o ọlọ́dọ̀ ọba o adẹ́nìgbọ́lá ìwọ ọlọ́dọ̀ ọba o ọlọ́mọ fẹ́ súnmọ́ gbóhùn ẹnu mi ò ní ní sọ́jọ́ bí rẹ ọba mi Èdùmàrè ò ní jẹ́ fẹ́lẹ́ ìsàsèmọ́ lọ́lọ́lọ́wọ́ ọba bó bá di ní wọ́n yá àmọ́dún ibà ní ẹ̀yìn ẹlẹ́ni àwọn ní ẹ̀yìn ẹlẹ́ni ire gbogbo ní ẹ̀yìn ẹlẹ́ni ẹ̀yà ẹ̀yìn àwọn ọkú olóyè Adéfowópé Ismaili ọmọdé Kọ́lá Àlàjí bẹ́ẹ̀ sí yín bá jákè mọ́mọ́ nìkan ọmọ Wùmí àpèkọ́ ló ní ká mọ́ kí yín àtọmọ Wùmí àmọ̀ pé wọ́n ní ọmọ kí yín pẹ́ kó àjọ̀dún ọjọ́ ọ̀tí ẹ̀yìn wọn ní ìfẹ́ tí àwọn ní sí ipò ojú bẹ́ẹ̀ lọ wọ́n lè ní ìfọ́jú eléyìí ìsàsèmọ́ lọ́wọ́ ọba ẹ̀lẹ́ ọmọ olódò ọba nílé Odídẹrẹ́ o ọmọ ọba tólùgbé erin ìwọ tí ò nílẹ̀kùn ilé bàbá yóò ní kọ́kọ́rọ́ ewúrẹ́wẹ́ lẹ́múdélé bàbá ẹ̀yìn ẹrú àgbọ̀dọ̀ jẹ́mọ́dérin ilé bàbá tó bí lọ́mọ ìwọ̀nba yóò gbọ́dọ̀ jẹ́mọ́ gbèdé ọmọ bíbí inú wọn ní jẹ́mọ́dérin bí ìwọ kọ̀là bí ìwọ lọ́wọ́lọ́wọ́ ẹrú tí sẹ́mi rà mí tàmí iná wọn tó mi jẹ̀bi ọjà rẹ̀ ilé ọmọ olódò ọba nílé Odídẹrẹ́ Adéfowópé Àlàjí jẹ́ wọ́n kì í ọ̀sálẹ̀ ìyá rẹ̀ lọ nínú odò ògùrọ̀ ọmọkùn ààyè ẹ̀lẹ́ ọmọkùn tó bí torítorí o ẹ̀lẹ́ ọmọkùn tó bí tìrùtìrù ẹ̀lẹ́ ọmọkùn tí torí òkè wá àgbẹ̀rọ̀ jẹ lọ́wọ́ ẹni ewé kan mọ̀ pé lókùn ronú lé iye tó bí lọ́wọ́ ìgbẹ̀wé ní jáde lójú ọ̀lọ́ ọmọ ewé kan oògùn kan ọmọ ewé méjì yóò oògùn méjì ewé mẹ́ta oògùn mẹ́ta oògùn tẹ́ ẹ bá ṣe tí ọ̀rọ̀ bàjẹ́ torí Olúmọlá